ń rèé ẹ má gbàgbé mo ti sọ fún yín ìwọ tágbára ẹ tí ò bá ti ká odidi tágbára ẹ ò bá ti ká gbogbo àwọn product odidi ń ní ẹ ti rí báyìí 1 stone ní 12 ló wà ń bẹ̀ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ló wà ń bẹ̀ tágbára ẹ ò bá ti gbé odidi mo sọ fún yín pé kẹ́ ra báàgì ń ní lawafin náà ní 12 ló wà ń bẹ̀ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 tágbára ẹ̀ ò bá ti lè gbé àwọn odidi ó ní sulafin ní ó ní sulafin ṣé ẹ mọ̀ṣẹ́ tí sulafin ṣe sọmọṣẹ́ tó ń ṣe ẹ̀ ó ní 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ó náà ní sulafin ní ìwọ́tọ̀ onítọ̀ ṣúgà ń lè lè wà fún ó ní ìtọ̀ ṣúgà ń lè lè wà fún ó ní 1 stone èmi mọ̀rú malaria tó lè máa mú ẹ ó ní tí ọ̀nà ti rí ó ní ẹkùn tó bá mísì ẹ pẹ̀lú àlùjọ gángan èmi ò mọ̀rú jẹ̀dí èmi ò màgbá kò jẹ̀dí tó lè máa ṣe ọ́ ń rèé ó ṣe kí ni ó ti kúrò ńbẹ̀ nìyẹn ó nìyí ó ṣe ti rí mo wá sọ fún oríṣiríṣi àwọn òní làwáfí olómi ó wà bí òní làwáfí olómi òní tó ti rí báyìí ìwọ́n tó bá lè lo ní powder ṣùgbọ́n wá sọ fún gbogbo ẹ̀yin tẹ́ wàá lo òyìnbó ẹ rí i pé mi ò tán lómi fún yín mo tẹ́ ẹ ní ìgbọ̀ngàn ẹ wá wò báyìí mo sọ fún yín ó ní tó o bá ti lágbára láti ra páàkì bí agbára ẹ̀ ò gbé páàkì ó ní báàgì ní ọ̀lẹ́ra báàgì gbogbo product tó wà ń bí ń ló wà nínú báàgì yẹn mo dẹ̀ sọ fún yín pé à ń ṣe promo lọ́wọ́lọ́wọ́ gbogbo state pátápátá la fi ṣe promo gbogbo nàìjíríà gbogbo àgbáyé la ti ṣe promo lọ́wọ́lọ́wọ́ báyìí ń ní ra báàgì yẹ ká wò kí ló wà nínú báàgì ẹ máa wò ó ń ní ṣẹ́tìrí báyìí ń ní páàkì ẹ̀dà ó ní ọdúnpọ̀ wà níbẹ̀ ó ní sulafin ó ní sulafin dà sulafin ní ó ní 1 stone dà 1 stone ní ẹ ti rí pé wà níbẹ̀ èwo tún ó ní ẹ rí pé wà níbẹ̀ ẹ ká wá wò àlùjọ gángan tó wá pé ọlọ́tí nìwọ fẹ́ tó wá pé ọlọ́tí lọ fẹ́ ọlọ́tí máa wà níbẹ̀ á béèrè ó ní ó ní mo sọ fún yín à ń ṣe promo lọ́wọ́ ìwọ tágbára ò bá ti gbé odidi ọlọ́ọ̀gbọ́n lè ra báàgì ní ra báàgì kó tó lo báàgì yìí tán gbogbo àìsàn tó bá ń ṣe ẹ́ ọlọ́ọ̀gbọ́n ti kúrò lára ẹ̀ ó ní you want test am may I dash you you want oya jẹ̀dí ni ọlọ́tí lélẹ̀ olómi wà ṣùgbọ́n ọlọ́tí lélẹ̀ ṣé ẹ mọ ọlọ́tí àbí ẹja kẹ́ mú kẹ́tì ẹja báyìí kẹ́kọ́ gbọ́sẹ̀ rẹ̀ wò ara àlùjọ ni ẹ lò fún ẹja kẹ́ lò ẹ gbọ́sẹ̀ rẹ̀ wò ẹ rí i pé rere lolúwa ẹja kẹ́ mú kẹ́ wá wo bó ṣe rí sẹ́yìn náà máa mú ó yẹ ẹja kẹ́yìn náà mú. bẹ́ẹ̀ wá ṣe wá mú tán kẹ́ máa lọ lé ní o kẹ́ lọ lùlù ẹ lọ lùlù lé ní ṣé ẹ lè lù kò pọ́sibú ká mọ́ ni ẹ̀yin tẹ́ ẹ dá báyìí lẹ̀ wá ní lù o tó bá ti bá lára yín tó wá pé jẹ̀dí ó máa fọ gbogbo jẹ̀dí tó wà lára yín. jẹ̀dí ni ó dẹ̀ ti ṣe dáadáa tó ṣe dáadáa ó ní yóò ṣe tí wàá rí báyìí ó náà láti fún àwọn èèyàn à ń jẹ́ ká try báwo ló ṣe rí it's okay it's good ẹ̀yin náà mú ẹ̀yin tẹ́ gbọ́ Yorùbá rárá kẹ́tì ẹ̀ gbọ́ nǹkan táwa mú tí ẹ̀rí kù ni ẹ̀rí bójú wọn ti change ni. All right, Baba. Anytime you want, order for your product. This is it. You can buy bag. How much is the bag? Only. And what follow the something? See, this is it. This Sulafin tea. Is for
wetin dey call am diabetes for this one. This apasi. How much if they want If you buy the bag, it's pack. Tẹ́ ẹ bá ti lágbára láti ra odidi láti ra pack, you buy the bag, all the products e dey inside. Alujo, one stone. if you want to sell that thing, how much? I no tell you buy the bag, How much is all the go and meet the secretary. The secretary is there. Pé life lawa à ń ṣe life lọ́wọ́ ní àlesọ ọ̀kan tí ẹ lọ bá wọn tí a ti bá wọn wọ́n máa sọ ẹ lọ bá wọn wọ́n á sọ yẹn tí wọ́n tà fún yín. Ó náà ní ẹ ti rí báyìí Ìlọrin la wà fún àwọn tí ó rà. Ó ní báàgì wà báàgì láti gbédè a lè ti sọ fún gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá pé tí ìwọ náà bá fẹ́ ìwọ náà kò sí ìlú tó wà tí ò lè dọ́dọ̀ ẹ ọlọ́gbọ́n kò sí ìlú tó wà wàá ọ̀dà fún ni. Ó ní 090 20 17 19 99 090 20 17 19 99 ìwọ kan lọ sórí WhatsApp béèrè fún nǹkan tó bá fẹ́ wọn á dẹ lóhùn yóò dẹ̀ dọ́dún ẹ báàgì wọ́n tá gbà ṣùgbọ́n èyí tẹ̀ wá ń lo òyìnbó ẹ̀ lè ra báàgì o páàkì lẹ́yìn nídìí torí tẹ bá lò tán tẹ bá tún nídìí míì ṣé àtúntò ẹsẹ̀ máa sanwó DHL òun ni ṣé ìlànà máa gbá yìí tẹ wá ń lo òyìnbó báàgì ẹ̀ nídìí báàgì páàkì lẹ́yìn nídìí òun ni tẹ bá ti kó páàkì ẹ̀ a lè dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí tèmi tẹ wà ní Amẹ́ríkà tẹ wà ní US ẹ má gbàgbé àsìkò tútù òun la fẹ́ wọ̀ yìí o àti fẹ́ wọ̀ lásìkò tútù gbogbo àtàwọn ń lo òyìnbó ní o ṣe ti rí báyìí àwọn akẹ́tẹ̀ ti wà ní àsìkò tútù báyìí òun ní o ṣe ti rí báyìí ìwọ́n tó bá fẹ́ béèrè ẹ láìkí péjì ẹ subscribe òun ní àti wà Ìlọrin ńlá wà èmi gangan fúnra mi fún odidi ọ̀sẹ̀ kan Ìlọrin mo máa wà Ìlọrin mo la ń ṣe promo lọ́wọ́ promo parí ọdún òun ní ra báàgì tó bá ti ra báàgì òun ní báàgì ní ra báàgì ṣé ẹ ti rí báyìí o àti ṣe o àti mú lè rí wa àti mú ṣe o ṣé ẹ ti rí báyìí ṣé ẹ ti wá rí báyìí.